Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbi tí ẹ bá ti ń wò mí. Gẹ́gẹ́ bí àṣà mi, nǹkan tí ò ní o ò lè fúnyàn. Ọlọ́gbọ́n nìkan ni mo pè, ẹni tó ní ọgbọ́n, tó ní àgbọ́yé, tó tún ní àròjinlẹ̀. Ẹ jọ̀ọ́, tó bá jẹ́ pé àkọ́kọ́ leléyìí tó come across program mi, ẹ bá mi share, kẹ́ bá mi like, kẹ́ dẹ̀ bá mi tag gbogbo àwọn tí ọ̀rọ̀ yìí kàn pátá, especially gbogbo àwọn alágbára ayé, àwọn aṣíwájú wa, àwọn olórí wa, àwọn olórí wa nínú ẹ̀sìn àti olórí wa nínú culture and tradition. Kí là ń pè ní ogun war? Lágbára Ọlọ́run, lágbára Ọlọ́run, lágbára Ọlọ́run, lágbára Ọlọ́run. A ní rógun ńlẹ̀ Nàìjíríà o, a ní rógun ńlẹ̀ Nàìjíríà o. Ṣé rí wọ́n ní kí ló pẹ́ akúsógun kan, ẹni tó bá máa ròyìn ogun ò ní kú sógun. Ikú ogun ní parí kanjú, ikú òmìnira kò mú ẹ̀ lódò. Ọlọ́gbọ́n o, olóye o, gbogbo àwọn babaláwa pátápátá nílẹ̀ Yorùbá, ogun la wá jà láyé. Lọ́ fi máa ń sọ pé mo bá tètè mọ̀ pé ogun la wá jà láyé, mo bá ti mọ́kọ́ kí n mú àdá kí n mú ìbọn kí n gbọ́. Kò kí ń ṣe physical ogun bẹ́ẹ̀ yẹn. Ogun tí à ń pè ní war. Ìjà yàtọ̀ sí war o. Èmi àti ẹ lè jà, but mi ò ní bẹ́ẹ̀ jagun. Ìjà wà, ìjà ìfẹ́ wà, ìjà ìlara wà, ìjà ọ̀tẹ̀ wà, but tó bá ti di ogun, ogun ló ń pè ní ogun ajàmámàlà. Ogun ò dàbí yín, ogun ò dàbí ẹ̀kọ́, ogun ò dàbí kéèyàn sùn táyà ẹni lọ́ọ̀dẹ̀ kéèyàn máa hanrun. Ogun ajàmámàlà, ogun tó ń fọ́ ìyá àti bàbá tí wọn ò ní ríra wọn mọ́, ogun tó ń fọ́ ọmọ àti bàbá tí wọn ò ní ríra wọn mọ́. Ṣé rí ìlà kíkọ tí à ń kọ ní ilẹ̀ Yorùbá, ó ní ìtàn tó bí ìlà o. Ibẹ̀ kọ́ ni mò ń lọ, à ń sọ̀rọ̀ nípa ogun. Ogun ojúkù pẹ̀lú ogun Liberia, ogun Iraq, Amẹ́ríkà pẹ̀lú Pakistan, gbogbo ẹ̀ lápapọ̀ o, gbogbo ẹ̀ lápapọ̀ o, kò tó ogun ìdílé. Làmí Olúwa nínú ogun ìdílé, làmí Olúwa nínú ogun ìdílé. Gbogbo apáta, àtọmọdé àtàgbà, àtọkùnrin àtobìnrin tí à ń wo fọ́nrán yìí, gbogbo apáta, ogun ayé ò ní jà wá, ogun ẹ̀mí ò ní jà wá. Ogun, gbogbo àwọn tó ń sọ pé kí Trump kó wá ràn wá lọ́wọ́ ní ilẹ̀ Nàìjíríà, kí Trump kó ogun wá. Ta ló mọ̀? Kò sí Western, kò sí Africa kankan ta ní nuclear weapon. A ní nǹkan tó ń pè ní àdó olóró gidi, àbí kí ló máa ń pè àdó ni wọ́n pè ní nuclear weapon, mo mọ̀ túmọ̀ ẹ̀ ní Yorùbá ṣá. Gbogbo nǹkan tó dẹ̀ fi ń ṣe egbògi olóró, gbogbo àdó ìjà yìí, gbogbo ẹ̀ la ní lọ́wọ́ ní ilẹ̀ Gúúsù Òjìrì, but a mọ̀ wúlò ẹ̀. Kòkó wa, kerosene wa, iyẹ̀pẹ̀ pupa wa, gbogbo àwọn mineries wa, gbogbo wọn kó gbogbo ẹ̀ lọ, wọ́n wá lọ rí brand ẹ̀ wá fún wa, wọ́n kó wá fún wa tún rà. Ìyẹn ò bí wá nú o, but ṣé a ní nǹkan tí àwọn people yìí ní? Ẹ fẹ́ jagun. A ní rógun ńlẹ̀ Nàìjíríà o, àtọmọdé àti àgbà àti ọkùnrin àti obìnrin. Ṣé rí èmi àti ẹ lè jà, a lè jàjà ìfẹ́. Mo lè bá dádì mi jà, ìjà ìfẹ́. Dádì mi lè bá mi jà, ìjà ìfẹ́, ìjà ìgbọràn. Mo ò lè bá dádì mi jagun, mi ò lè dá mọ́mì mi jagun, mi ò lè bẹ́bí mi jagun, mi ò lè bọ́rẹ̀ẹ́ mi jagun. Nínú ogun ló ti yọ bí a bá ń jà kì í ṣe bí ká kú o. Dádì mi ò lè bá mi jà títí kó rò pé kí n kú. Ìyá mi ò lè bá mi jà títí kó rò pé kí n kú. Mi ò lè bọ́rẹ̀ẹ́ mi jà títí kí n pa ọ̀rẹ́ mi. Mi ò lè bá ẹni tí bá ti pè ní èèyàn mi jà títí kí n wá rokú rò ó. Tí ẹ bá wò pé kó gbé ìbọn báyìí kó pa èèyàn ló ń pè lógun, àbí kó bá tèèyàn jẹ́, ogun ju imagination àwọn èèyàn lọ. Ẹlòmíì bá ìyá àti bàbá jagun táwọn méjèèjì fi kú. Ọmọ tó bí tí ọmọ yẹn ò tí ì dọ́wọ́ ọ̀tún mọ́ yàtọ̀ sọ́wọ́ òsì, ẹ̀dẹ̀ bọ́ ọmọ yẹn náà jagun. Nínú ogun yẹn lọmọ yẹn sì wà dì sín tí ọmọ yẹn ò mọ̀ pé ogun ayé ló ń jà òun. Ẹlòmíì bá ìyàwó ilé ẹ̀ jagun títí ó bá jagun tí ẹ̀mí ìyàwó yẹn fi bọ́, òun àtọmọ yẹn sì kọ̀ntínú ogun yẹn, ọ̀n dẹ̀ mọ̀ pé ogun ni.
nítorí pé ṣé mo yọ̀bẹ sí ni, ṣé mo ṣe kíní kan kíní. Ogun ogun ṣe rí ibi tí erin méjì bá ti jà koríko ibẹ̀ ni ò ní gbérí mọ́ o. Gbogbo bí abóhùn ká ṣe láyé yìí ẹ má jẹ́ ká máa wò ẹ jẹ́ ká máa wò àbí ẹni tó máa kú lọ́la. Ọmọ là ń bílẹ̀ yìí generation kan ti wá wọ́n ti lọ, generation kan là ń lò yìí àwọn generation míì ń bọ̀. Wọ́n ní ọba tó jẹ tìlú tòrò orúkọ ò ní parẹ́, èyí tó jẹ tìlú ṣèdàkejì yẹn náà orúkọ ò ní parẹ́. Gbogbo ohun tá a bá ṣe lénìí ìtàn lódì tó bá dọ̀la, but nítorí ọ̀làjú, nítorí ẹ̀sìn, nítorí tẹ̀mbẹ̀lẹ̀kun, nítorí pé o ní ìgbàgbọ́ pé tí o bá ṣe ọ̀tá fàsókè ó yí dóborí bí ọba yóò bá rí ẹtọ̀ mú wù ẹ́. Báwo ni ìgbàgbọ́, báwo ni ẹ̀sìn ṣe máa sọ fún ẹ pé tí o bá hùwà ìbàjẹ́ ò ní gba ẹ̀san? Ó dà pé mo ti ń yà ọ̀rọ̀ ogun tí à ń sọ̀rọ̀ nípa ẹ̀. Ṣé rí tí ẹ bá lọ wá ìtàn tí ó bí Ilé Ifẹ̀, ìtàn tó bí Kútú Òjíire, kò kí ń ṣe Yorùbá là ń jẹ́ láyé ìwáṣẹ̀, kò kí ń ṣe Yorùbá, kò dẹ̀ ń ṣọmọ Kútú Òjíire. Ìran Kútú Òjíire ohun tá à ń fọ̀ yìí, ohun tá à ń fọ̀ yìí, ohun Ifá ni, ohun ni ohun ọ̀pẹ̀, ohun ọ̀pẹ̀ là ń fọ̀ yìí. Nínú òde Yorùbá, inú ohun ọ̀pẹ̀ yẹn ni àwọn bàbá wa sín kòdù sí. Ẹ jọ̀ọ́ ọlọ́gbọ́n o, olóye o, wọ́n ní mi ò lè wá kú kan kò ní róyè ìdílé bàbá ẹ̀ jẹ́. Ọmọ tó bá sọ lẹ́nu ó sọ ọ̀pọ̀ ìyàkọ́, odò tó bá gbàgbé orísun ó ṣetán àti gbẹ. But nítorí pé wọ́n sọ fún yín pé ogun tó ń jà ẹ́ ogun ilé ni, ogun ẹbí ni, ló ṣe jìnnà sílé, ló ṣe tẹ̀lé nǹkan tí ò yẹ kó tẹ̀lé. Ẹ lọ wá ìdí gbogbo àwọn òòṣà wa pátá, gbogbo àwọn ìgbà wọn mọ̀lẹ́ wa pátá, ogun ló wá jà láyé. Kò sí ì tó fọwọ́ orí kú, kò dẹ̀ sí ì tó finú fọ́dọ̀ kú. Wọ́n dìtẹ̀ wọn ni. Ọwọ́ ló ṣíwájú igbó, orin ló ṣíwájú ọ̀tẹ̀. Àṣebàjẹ́ ṣe bí tòun là ń wí, àṣebúburú ẹ̀kọ́ ara fún. Bọ̀ wí fẹ́ kẹ́ mọ̀ pé bí àlọ́ bá lọ àbọ̀ ń bọ̀, Ọlọ́run ọba ń gbọ́. Ọ̀tẹ̀ bẹ̀rẹ̀ láti ibi kókò máa dìfẹ́. Ó ní pé ẹni tó bá tara alẹ́ ẹ̀ lọ́pọ̀ kò lè ríra Ọlọ́run mọ́. Èèyàn mélòó ni mo fẹ́ sọ fún pé èèyàn re ni mí tí ará ilé mi àbí ẹbí mi ò bá ti lè ṣàlàyé fún ará àta pé èèyàn re ni mí? Báwo níbi tí wọ́n ti ń sọ̀rọ̀ mi láì dá ní ìta kí ará ilé mi wá máa confess ìfẹ́ kó máa ṣe alátakò pé ta lẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀? Èèyàn burúkú nìkan ṣèbẹ́ ẹ̀gbọ́n ẹ̀ nìyẹn, ṣèbá àbúrò ẹ̀ nìyẹn, àbúrò yẹ ẹ̀ ní àbúrò bàbá ẹ̀ ṣẹgbọ́ tó bá dàbí pé mo ń parọ́, ṣé àbúrò yẹ ẹ̀ máa wá rí tì ni? Àbúrò bàbá ẹ̀ máa rí tì ni? Ṣé ẹ̀gbọ́n ẹ̀ máa rí tì ni? Ṣáàbúrò ẹ̀ máa rí tì? Ṣárá ilé ẹ̀ máa rí tì ni? Wọ́n ní pé tó bá sọ pé Ọlọ́run rí ẹ jẹ́ kí ènìyàn náà rí ẹ. Ìbáṣe pé inú ṣe ṣí bí igbá ni kedere làbárí kan àṣebì. Ogun tí à ń pè ní war, Ọlọ́run ọba ọlọ́jọ́ ìní kò ní jẹ́ ká rí ogun ní ilẹ̀ Nàìjíríà o. Gbogbo ẹ̀yin ọlọ̀tẹ̀ pátá, gbogbo ẹ̀yin tẹ́ ń porin òwe, gbogbo ẹ̀yin tẹ́ wá sórí ayélujára tí ẹ̀ ń dunú, tí ẹ̀ ń pogun, tí ẹ̀ ń pe ọ̀tẹ̀, tó bá dé tán kò tí ẹ lè déná torí àwọn ò ní rógun, ní rí ogun, ní rí ogun. Ẹ̀yin ìjọba ẹ̀yin nìkan ètè bá wá nǹkan ṣe sí nǹkan tó ń ṣẹlẹ̀ ní ilẹ̀ Kútú Òjíire pé generally ní Nàìjíríà killing, kidnapping and everything. But mo fẹ́ kẹ́ ẹ máa mọ̀ pé nǹkan tó ń ṣẹlẹ̀ yìí àwọn kan ló pinnu ẹ̀, àwọn kan ló ti ń ṣe tẹ́lẹ̀. Wọ́n fẹ́ fi dojú ìjọba ìṣègùn ni. Ṣé Boko Haram ṣẹ̀ wà ni? Ṣé àwọn ISIS tàbí kí ló ń pè wọ́n tó ṣẹ̀ wà ni? But wọ́n ti pilẹ̀ síbì kan nítorí pé nǹkan kan wà ní ibi tí wàhálà yẹn ti ń ṣẹlẹ̀ tí àwọn ìjọba wa tí wọ́n fẹ́ kójú wa tó. Ṣé rí tó bá ń bú ìjọba, tó ń bú chairman local government, tó ń bú councillor, tó ń bú gbogbo, mi ò bá wọn bú wọn o, mi ò bá wọn gbé wọn ṣépè nítorí pé amúkun ẹrù ẹ wọ òkèlè ń wọ ẹ wò sàlẹ̀. Ṣùgbọ́n àwọn délé house of rep wọn ni, ṣùgbọ́n àwọn délé house of senate wọn ni, ṣùgbọ́n àwọn dé governors house wọn ni, ṣùgbọ́n àwọn dé senate house wọn ni.
tí ò bá ti bá wọn ṣe nǹkan tó ń ṣe ń bẹ̀ ọ́ máa pa ẹ́, tí ò bá ti bá wọn ṣe nǹkan tó ń ṣe ń bẹ̀ ọ́ máa kó bá ẹ, tí ò bá ti bá wọn ṣe nǹkan bẹ̀ ọ́ máa dé ẹ̀mí ẹ̀ légbodò, wàhálà tó ní bọ́ńbẹ̀ títí láéláé ọ́ máa kó sí ẹ lọ́rùn. Ọlọ́run kò kí ń ṣe gbogbo àwọn aṣojú wa yìí náà lèèyàn burúkú. Tó bá ń sọ̀rọ̀ ìwà ìbàjẹ́ tí à ń pè ní corruption started from me and you. I keep saying that on all my program. Ìjọba ìdọ́, ìjọba ọ̀dá, ìjọba ọ̀dá, ṣé wọ́n fún rẹ̀ dá? Ẹ̀yin ìjọba náà, gbogbo àwọn èèyàn tó wà nílùú ẹ̀ ń fara ni wọ́n. Ṣé rí gbogbo àwọn ìjọba tí wọ́n lọ ń wó ilé, tí wọ́n lọ ń wó ọ̀nà, tí wọ́n ń pè bẹ̀ ní acquisition land, ọ̀rọ̀ kàn yín, ẹ wá gbọ́ mi. Ìjọba Èkó, ìjọba Ọ̀yọ́, gbogbo ìjọba tó bá wùn ún tẹ̀fẹ́ mọ́ àti ìjọ Àbújá, gbogbo ìjọba Nàìjíríà pátá tí ẹ lọ ń wó ilé àwọn tí ẹ sọ pé acquisition land, power line. Lóòótọ́ èmi mọ̀ pé ẹ̀ ń dèmí wọn, ẹ̀ ń dọ́là ẹ̀mí wọn ni o, ẹ fẹ́ kí nǹkan burúkú ṣẹlẹ̀ sí wọn. Kò kí ń ṣe ọ̀nà tí ẹ gbà yẹn bí ẹ kẹ́ fi gbalé lọ́wọ́ àwọn pípọ̀ tẹ́ ń gbalé lọ́wọ́ wọn. Nítorí pé ní ìgbà tí wọ́n ní owó yẹn, pẹ̀lú iṣẹ́ tí wọ́n ń ṣe, pẹ̀lú iṣẹ́ ìjọba tí wọ́n ń ṣe, níbi tí agbára wọn ní láti kọ́ ilé fún àwọn ẹbí wọn, káwọn náà lè ní ṣẹ́ ò lórí, kọ́ lè ní nǹkan bí táwọn náà gbẹ́lẹ̀dà wọn tù sí, ní pé òkè tí bá tiẹ̀ wá fẹ̀yìntì nídìí iṣẹ́ ìjọba, tí bá ní mi ò ṣiṣẹ́ mọ́, mo níbi tèmi náà ní pé àwọn mi máa jogún. Ẹ̀yin wá dé ẹni pé acquisition land ni. Ẹni tó ti rìtáyà tí ò lè tápá ò ṣe gbé mọ́ tẹ́ pé àwọn ọmọ gan ò tọ́jú ẹ̀, ilé yẹn ló fi ń jẹ, ló fi mú, ilé yẹn ló fi borẹ̀ ẹ̀ láṣìírí. Ẹ wá ní acquisition land ní ẹ gbà lọ́wọ́ wọn. Èmi ò ní kẹ́ má gbà o, kí lẹ fẹ́ kí wẹ́ni bẹ́ẹ̀ ṣe? Láàrin ìmọ̀ àti ikú lẹ ń wá fẹ́ ni ẹ kò ní pẹ́ láyé kó tó kú. Mi ò wá mọ̀ bóyá ẹ̀ ń fún wọn lówó gbà má bínú àbẹ́ ẹ̀ ń fún wọn lówó tọràn, but ẹ yẹ kẹ́ pè wọ́n sí àkíyèsí kí ẹ tó ṣe nǹkan bẹ́ẹ̀ yẹn. Kò sẹ́ni tí òun kò gbé màgòdò, kò sẹ́ni tí òun kò gbé níbi tó pè ní acquisition land, kò sẹ́ni tí òun tó gbé mi tí, but ní ìgbà tó yẹ pé nǹkan tí owó oníkálukú ká, ẹ̀yin ìjọba àgbà yẹn dẹ̀ rí pé wọ́n ń ta ilẹ̀ ibẹ̀ yẹn, ẹ̀ẹ́dẹ̀ sọ 35, 40, 60 years ago tó ti wà nu map, tó ti wà nu àkọọ́lẹ̀ àwọn ìjọba pé ní ọjọ́ iwájú ọ̀nà yìí ibi báyìí ẹ̀ẹ́dẹ̀ sọ̀rọ̀. Àwọn èèyàn ti wá ń gbé bẹ̀ over 30, 40, 50 years tẹ́ni ò lè ṣiṣẹ́ mọ́, wọn ò lè gbé apá mọ́, wọn ò lè gbé ẹsẹ̀ mọ́, ẹ wá lọ wọlé mọ́ wọn lórí ẹni acquisition land ni kíní kan yẹ kó gbà bẹ̀. Ìwọ ló wà nípò léni o, ìwọ ló wà nípò alágbára léni. Mo fẹ́ kí wọn kí bí àlọ́ bá lọ àbọ̀ ń bọ̀, bí a bá rán níṣẹ́ rú ká fi tọmọ jẹ o. Ogun ó ju physical war tẹ́ ń pè yìí lọ. Ogun ajàmámàlà. Ọlọ́run ọba ọlọ́jọ́ èní kò ní jẹ́ ká rógun o. Mo ń bọ̀, mi ò tí ì dé, ẹni tó bá ní kí n má dé mo ní dé bá àtẹ́lẹsẹ̀ abẹ̀nà.